الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، صلى الله عليه وعلى آله وسلم. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم. شر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إليني الدرس السابع عشر. إذا لك إليك تعدني أقوم. إذا لك تعدني أقوم. لاتن ترى دروس اللغة العربية لغير الناطقين بها. أبواب المسجد مفتوحة. سليما جاء بالتسواج فن الدرس السادس عشر، التي يقع المبتدأ والخبر نبه. عشان تنجي المبتدأ والخبر. فكان الإشارة، أسماء الإشارة. هني أبواب المسجد مفتوحة. إليكم مسألة سواني شيشي. لمن هذه البيوت الجديدة؟ تتاني ilé àwọn ilé tuntun yìí ṣe. Títani àwọn ilé tuntun yìí ṣe. Ta ló ní àwọn ilé tuntun yìí? Hiya li mudiri sharikati. It belongs to the company's supervisor. So the head of the sharika, the head of the company. So olórí ilé iṣẹ́ iná ló ní. An-nujumu jamilatun. The stars are beautiful. The stars are beautiful. Àwọn ìràwọ̀ wọ́n rẹwà. Àwọn ìràwọ̀ wọ́n rẹwà. هذه الدروس سهلة. هذه الدروس سهلة. Àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí, these lessons are easy. Àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí wọ́n rọrùn. في الهند لغات كثيرة. Ní India o, àwọn èdè tó pọ̀ wà ńbẹ̀. Ní India, àwọn èdè tó pọ̀ wà níbẹ̀. Aina al-kutubu al-jadidatu? Níbo ni àwọn ìwé tuntun wà? Hiya fil maktabati. Hiya fil maktabati. Wọ́n wà ní inú library. Wọ́n wà ní inú library. Tilka sururu maksuratun. Àwọn bẹ́ẹ̀dì yẹn ti kán. Surur, sarir. Àwọn ní pákó tá a máa ń gbé bẹ́ẹ̀dì léyìn tàbí irin. Wọ́n sọ pé àwọn bẹ́ẹ̀dì yẹn wọ́n ti ṣe kí wọ́n ti kán. Sáré pé àwọn pákó yìí náà ni wọ́n gbà lérò níbí. As-sa'atu al-yabaniyatu rakhisatun. Aago tó jẹ́ Japan made ó ṣe kí ni? Ó cheap. Ó cheap. Japan made watch is cheap. هذه الحمر. الحمير للفلاح. هذه الحمر للفلاح. àwọn ràkúnmí alḥumur àti alḥamir jam'u iná ni wọ́n jẹ́ fún alḥimaru, àwọn kẹ́tẹ́kẹ́tẹ́. àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ yìí lilfallahi belongs to the farmer. àgbẹ̀ ló ni wọ́n. aina kutubukunna ya akhawatu? níbo làwọn ìwé yín wà? níbo làwọn tírà yín wà, ẹ̀yin sisters? Hiya fil fasli. Ó wà nínú yàrá ìkàwé. Hadhihi kutubi. Àwọn eléyìí ni tírà tèmi o. Wa tilka kutubu ukhti. Àwọn eléyìí tó wà lọ́kàn yẹn ti sísítà mi ni. Àwọn eléyìí tó wà lọ́kàn yẹn ti sísítà mi ni. Hadhihi makatibu at-tullabi. Hadhihi makatibu at-tullabi. Eléyìí ni àwọn library àwọn students. Àwọn eléyìí, àwọn ni libraries that belongs to the students, or students libraries. Iná ni àwọn eléyìí.
في هذا الشارع في هذا الشارع فنادق كبيرة. في هذا الشارع فنادق كبيرة. àwọn hotels tó tóbi wà ní street yìí. في هذا الشارع ń bẹ ní street yìí. فنادق كبيرة. àwọn hotels tó ṣe kí n tó tóbi, àwọn ilé ìtura tó tóbi. eléyìí ni ibi tí ìdánilẹ́kọ̀ọ́ ibi tí ó parí sí. wọ́n á ní pé ajib tamarin exercises. أجب عن الأسئلة الآتية. أجب عن الأسئلة الآتية. dáhùn àwọn ìbéèrè tí ó ń bọ̀ yìí. so wọ́n fẹ́ kí a lo hadhihi, wọ́n fẹ́ ká lo hiya láti fi dáhùn rẹ̀. n tá fi dáhùn ẹ̀ òun ni hiya. so hiya ó wà fún n tó bá jẹ́ al-mu'annath, yálà ó jẹ́ ọ̀kan ni àbí nǹkan tó pọ̀ tí ò lẹ́mìí. nǹkan tó pọ̀ tí ò lẹ́mìí gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé síwájú náà pé hadhihi a máa ń lò fún obìnrin, abo tó jẹ́ èèyàn lápèjúwe. bákan náà a máa ń lò fún nǹkan abo tí kìí ṣe èèyàn tó jẹ́ ọ̀yọ̀kan. bákan náà a máa ń lò fún àwọn nǹkan tó wà irrational tó pọ̀ bí àwọn ẹranko, bí àwọn aljamadat, àwọn nǹkan gbọ́rọ̀ gidi tí ò lẹ́mìí. a máa ń lo hadhihi fún wọn tí wọ́n bá ti pọ̀ látòrí mẹ́ta lọ sókè. so a wá dáhùn àwọn ìbéèrè yìí. ayna al-kutubu al-jadidatu, àti pé kútùbù ni wọ́n mú wá. níbo ni àwọn ìwé tuntun wà? níbo làwọn new books, where are the new books? a dáhùn àwọn ìbéèrè yẹn. naam. so ní ìbámu sí eléyìí tí a bá rí nínú ìdánilẹ́kọ̀ọ́ níbẹ̀, a dáhùn pẹ̀lú bí ó ṣe wá nínú ìdánilẹ́kọ̀ọ́. so eléyìí tí ó bá dẹ̀ sí bẹ́ẹ̀ náà, a dáhùn bí a bá ṣe lágbára mọ́. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní pé hawwil al-mubtada'a fi kullin min al-jumal al-atiyati ila jam'in. wọ́n ní kó change subject àwọn mubtada àwọn ní subject nínú each of the following sentences sí plural. wọ́n ní ká change mubtada tó wà níbi àwọn sentences tó ń bọ̀ yìí, ká change sí plural. gẹ́gẹ́ bí a ṣe rí níbi al-mithalu example. al-mithalu example tó ń fún wa náà ni al-babu maftuhun. al-babu maftuhun. The door is open. The door is open. ilẹ̀kùn wà ní ṣíṣí, ilẹ̀kùn náà wà ní ṣíṣí. wọ́n wá change sí jam'u plural, wọ́n sọ di kí ni al-abwabu maftuhatun. al-abwabu maftuhatun. The doors are opened. The doors are opened. so our change àwọn ilé na hadha qalamun jadidun. hadha qalamun jadidun. so a change àwọn kan tí ó bá yẹ kí a yí padà níbẹ̀. ẹlẹ́kẹta wọ́n ní ضع في الأماكن الخالية فيما يلي أخبارا مناسبة. wọ́n ní kí a fi síbi àwọn àyè tó gbófo tó ń bọ̀ yìí, nínú àwọn nǹkan tó ń bọ̀ yìí, àwọn predicates, àwọn khabar tó bá mu, àwọn suitable predicates wọ́n ní ká fi sí. albaitu, annujumu, albabu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so a fi sí. wọ́n ní hati jama al-kalimati al-atiya. wọ́n ní kó mú plural àwọn following nouns wá. àwọn words tó ń bọ̀ yìí mú plural wọn wá, jam'u wọn wá. babun, baytun, najmun, qalamun, himarun, sarirun, nahrun, sayyaratun. a mú plural gbogbo wọn wá. al-kalimatul jadida, new vocabularies. al-kalimatul jadida, new vocabularies, àwọn ọ̀rọ̀ tuntun. ash-sharikatu,
ash-sharikatu company náà ló ń jẹ́ bẹ́ẹ̀ plural rẹ̀ ní sharikatun sharikatun mudiru sharikati mudiru sharikati òun ni olùdarí company olùdarí iléeṣẹ́ rakhisun cheap alqamisu shirt alqamisu shirt jamu rẹ̀ ní qumsanun qumsanun eléyìí ni jamu rẹ̀ bí ó ṣe rí náà ni eléyìí ní parí ad-darsu as-sabi' ashar الله تعالى أعلى وأعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك